ẹja lónìí fún lèmi jẹ́ o Àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣehùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. mẹ́mbà látòkè fún àwọn mẹ́mbà alájì eléyìí wọ́n fẹ́ kẹ́ inú wa special kẹwàá dúró báyìí kí wọ́n lè mọ̀ pé alájì tèmi o wọ́n dúró dáadáa àdúrà yìí fún gbogbo mẹ́mbẹ́ àtàwọn tó wà Nàìjíríà àtàwọn tí ò sí Nàìjíríà àyà special prayer yìí tí ọdún méjì yìí a ó ṣe fún wọn. ẹjá Allahu Akbar ẹjá tún Allahu Akbar lẹ́ẹ̀kan sí ẹjá gbé títóbi fún Ọlọ́run ẹ ṣé sallallahu alaihi wasallam adúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹ rí i pé lẹ́ẹ̀kan gbà tí wọ́n pè mí wọ́n ní bí ẹyẹ bá ṣe lọ là á máa sọ̀kò ẹ̀ wọ́n ní opening prayer ní kí n mú ṣe èmi náà dẹ̀ wá ṣe ní short opening prayer considering the fact that àti pẹ́ka tó bẹ̀rẹ̀ kò dẹ̀ gbọ́ tí president ń sọ lẹ́ẹ̀kan yìí pé láìpẹ́ láì jìnnà expiring time máa wá fún wa a nílò expiring time láyé insha Allah so nísìnyí àwa fẹ́ ṣe àkànṣe àdúrà fúnra wa gbogbo wa tí àwa bí lónìí Ọlọ́run a fi ẹgbẹ́ the strong and dynamic association international women organization because I was listening to the president tó mention nígbà tó pe ẹnìkan wọn ló wà labroad so ṣe ti mọ̀ yín pé the association is now a strong and dynamic international women organization. Ẹgbẹ́ títóbi fún Ọlọ́run ọba. So kọ́lọ́run wá ṣe ìwọlé àjẹkùnṣe. Ọlọ́run má jẹ́ lọ ẹ̀yìn láéláé. Ọlọ́run má jẹ́ lọ ẹ̀yìn láéláé. Ẹjẹ́ dàníyàn, ẹjẹ́ kó ní kálukú wá sọ nǹkan afẹ́ síwájú Ọlọ́run. Èèyàn kì í mọ ara hún bí alára. Àmọ́ èyí tí ó jẹ́ náírà ní pé ẹgbẹ́ yìí Ọlọ́run má jẹ́ ó kú láéláé. Má jẹ́ ó parẹ́ láéláé. Òṣì má jẹ́ ó wọnú ẹ̀, ìyà má jẹ́ ó wọnú ẹ̀, àìsàn má jẹ́ ó wọnú ẹ̀, gbogbo ẹni gbogbo ọmọ tọ́lọ̀ ń dogun fẹ́ni kọ̀ọ̀kan má jẹ́ fọwọ́ yín gbọ́ràn sí ọlá àjẹkànṣu ẹ̀ ọ̀nà tárísìkì gbà wá tẹ́ fi ń rí ẹgbẹ́ ṣe tó ń dùn tó ń dán Ọlọ́run má jẹ́ ó dímọ̀ yín láéláé Ọlọ́run má jẹ́ ó dímọ̀ yín láéláé má jẹ́ fòṣì kẹ́yìn ọ̀rọ̀ ọlá àjẹkànṣu rẹ̀ ẹ dà ní ọ̀jẹ̀jẹ̀ síwájú Ọlọ́run tábà tí wàá dà níyàn yẹn á wà ké sóràtò ilẹ̀ á ṣe sóràtò ìmọ̀lẹ́kì fún yín lápapọ̀ ẹ̀yẹn tọrọ tẹ́ fẹ́ ẹ̀mí gígùn àlàáfíà ẹ tọrọ ẹ̀ bismillahir rahmanir rahim tabarakalladhi biyadihil mulku wa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wal azizul ghafur alladhi khalaqa sab'a samawati tibaqa ma tara fi khalqir rahmani min tafawuti farjil basar atara min futur marjil basar qarratayn yanqalibu ilaykal basar khasi'an wa huwa hasir ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا نجوم شياطين وأعتدنا لها سبع سعيد وللذين كفروا بربهم حسب جهنم وبئس المصير إذا أهلكوا فيها سمعوا لا يسمع شيئا وهي تقول النذير قالوا بلى قد جاءنا نذير
فكسبنا كل ما صلى الله من شيء إن يأتوا الضلال الكبير وقالوا لا كنا نسمع أو كنا بعذاب السعير فاعترفوا بذنبهم فسوقوا لعذاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير ẹjá ṣe yá mi Allahumma laka al-kullu wa bika al-kullu wa minka al-kullu wa anta kullu bi rahmatika ya arhamar rahimin. Ọlọ́run má jẹ́ máa padà sí abú láéláé, Ọlọ́run má jẹ́ mọ̀ṣí láéláé, Ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run, la ilaha illallah. Ọlọ́run má ṣe ìgbàdúrà wa, Ọlọ́run má ṣe ìgbàdúrà wa, Ọlọ́run má ṣe ìgbàdúrà wa, Ọlọ́run kún fọ́yà kan Al-Qur'an ẹja náà ká síra wa. Ọlọ́run ẹni Ọlọ́run má jẹ́ mọ̀ṣí láyé, Ọlọ́run má jẹ́ ó ṣe ọ̀tá mi, má jẹ́ owó ayé ó ká mi, má jẹ́ ó kọ́mọ mi, má jẹ́ ó ká iṣẹ́ mi, má jẹ́ ó dá dúkìá mi. ورفعناه مكانا عليا ورفعناه مكانا عليا. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Gbogbo ohun tí ẹ fẹ́ ibẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run jọ̀wọ́ kó wá fi lé yín lọ́wọ́. Gbogbo ohun tí ẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run jọ̀wọ́ fi lé wa lọ́wọ́. Ọlọ́lẹ̀ ń fẹ́ ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run, àlàáfíà lẹ́ ń wá ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run, àgbéga lẹ́nu iṣẹ́ ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run jọ̀wọ́ kó wá fi léyìn lọ́wọ́. Gbogbo ohun tí ẹ fẹ́ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run jọ̀wọ́ wá fi léyìn. wala al-akhiratu khairu laka minal ula. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. MC wa Ọlọ́run bá gbàdúrà yìí bá a ṣàlékún dáadáa fún wa alájà àti gbogbo àwọn bọ́dà wa tí wọ́n wà lórí ìkàlẹ̀. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé la hawla wala quwwata. Kò yé mo kí àwọn mẹ́mbà tí wọ́n sì tún wọlé sáàrin wa. Ní ẹ̀yìn mi bíbá yìí gbogbo wa tá a wà ń bí, gbogbo wa la wà lórí high table, kò sẹ́ni tó jókòó sórí low table ń bí. Ṣùgbọ́n kí a wá lè mú ibi tá a jókòó sí yìí kó tún lè jọjú dáadáa. Ipe báwọn kan ṣe wà báyìí, àwọn kan wà báyìí, àwọn kan gbọ́dọ̀ wà báyìí ni ẹ ṣe rí wa bá ṣe tó báyìí. I would like to bring some wonderful people tí wọ́n join wa fún second anniversary tí à ń ṣe ní ọjọ́ tèmi. Ladies and gentlemen, I would like to invite to the high table Alhaji Shakiruddin. Ibi tó bá wà kí wọ́n máa bọ̀ ní iwájú. Alhaji Shakiruddin kí wọ́n máa bọ̀ ní iwájú báyìí. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ tí wọ́n bá wa ṣe àjọyọ̀ ọdún kejì èyí tá à ń ṣe. God bless you. Ẹ káàbọ̀ sà. Advisor ẹgbẹ́ wa lélẹ́yìí, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí. God bless you sir. Yeah. Ẹ̀sà ẹ máa bọ̀ báyìí, ẹ máa àárò gbọdọ̀ sáfárà. Ìgbà tí mo sọ fún yọ̀bọ̀ pé kò sólówó ní pé à ń tà wá wọ́n wá ṣe báyìí fún ẹ wọ́n ṣe báyìí tán ní special adviser wa wọ́n fẹ́ ti bàbá ṣubú. Bàbá ò mọ̀ pé Nàìjíríà kọ́ lòun wà. Ìjọba wálé kí àwọn náà kí wọ́n darapọ̀ mọ́ wọn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn níbi tí ó bá wà báyìí. Ìtura ẹ bá pàtẹ́ fáwọn àlejò wa. Ìlú tí a bá ti rí ẹ̀yin màmá wa a gbọ́dọ̀ rí àwọn bàbá wa. God bless you sir. Ladies and gentlemen, I would also like to invite the high table Alhaja Ọláìdé. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ níbi tí Alhaja Ọláìdé bá wà. God bless you ma.
bákan náà máa fi àsìkò yìí pé Alhaja Zainab ibi tí ó bá wà kí àwọn náà kó darapọ̀ mọ́ wa. Alhaja Zainab àwọn ẹgbẹ́ òpàtẹ́wọ́ Alhaja Zainab ọkẹ́ wọ́n bọ̀. Bákan náà máa pe Alhaja Aishat àwọn náà tó wà lẹ́nu gate. Alhaja Ayọ̀ àwọn náà wà ní London. Bákan náà máa pe Mr. Jamiu kí àwọn náà darapọ̀ mọ́ wọn. A fi àsìkò yìí náà pé olórí Àtinúkẹ́ kí àwọn náà darapọ̀ mọ́ olórí Àtinúkẹ́. Ibo ni olórí Àtinúkẹ́ wà? Bóyá tó máa tún ṣe ní